ọ̀dà sà ọlọ́wọ́ bó ìrẹsì sà ọ̀dà sà ọlọ́wọ́ bó ìrẹsì. Dìde. Wọ́n lè kú wọ́n wá gbà wọ́n lè kú dọ́kítọ̀ ìmọ̀ wọ́n wá gbà wọ́n lè kú wọ́n rẹ̀. Prof, huwag bago ganam. Huwag abasale. Huwag lagi manggil. Bashir lagi manggil. والله يعصمك من الناس لا تخاف درك ولا حول ولا قوة إلا بالله. Dr. Ajanasi ọlọ́kọ̀ tuntun. Ọlọ́wọ́ bá mi sọ ọmọ Bàṣírá. Ọlọ́wọ́ sọ yìí o. Oku mamali. Olùkọ́ alájí ṣùgbọ́n alájí olùkọ́ mọ́gà jábùdù olùkọ́ alájí ṣùgbọ́n alájí. Anu.
Allah. Kúnlẹ̀. Láti bò. Ìjọba ìlàpẹ̀ bá ṣe ṣé mẹ́ta kó bòbí dáadáa. Bàbá wa, ọlọ́lá wa, àbá níbi ìlú gbà tiwa. Bàbá wa ọba Mùsùlùmí, ọba wa ọba Ìlọrin àti gbogbo agbègbè, alága fún gbogbo tí jẹ́ lọ́balọ́ba nípínlẹ̀ Kwara àtìlé àtàgbègbè. Wọ́n ní kí gbogbo akọ́bàtẹ̀ nìkan káwí bí ìmọ̀ọ́mọ́ àgbà ti rí pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní káwí lẹ́ẹ̀kejì. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní káwí ànẹ́bí tó ọ̀rẹ́ wù wá káwí kára Sallallahu alayhi wa sallam. Wọ́n ní kájú àpapọ̀ débi màdìkì yẹn ó fi gíínì kájú ọpẹ́ bọ́lọ́hùn. Kí nìyí? Òpin ẹ̀dẹ́gbẹ́ púpọ̀ sí àbúrò ní. Ó sì lè ṣe àkùkọ mẹ́jẹ àwúlò. Ó sì lè ṣe àkùkọ mẹ́jẹ òrìkà wáyé. A máa bá a ṣàdóògbé lọ́dún yìí ó àbẹ́ẹ̀dẹ́. Bàbá ìjà bàbá wa ilé ìlàbẹ́ wa pè jì. Àwa náà làbẹ́ wa. Èrò wa wá papọ̀ mọ́tò ọlọ́run. Ìwọ náà gbìlà rẹ léèrè ọgbà àbí ọgbà. O lè sí bọ̀. Bọ́lọ̀mọ́ á gbàgbé Nàìjíríà àti bọ́lọ̀hùn. Ẹja àbájẹ́ ìmọ̀lẹ́kì omi dínú mẹ́ta mẹ́ta. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Káwá ké bá ti alábàárà kàdélé káwí kó dànù àlùbá àti. Bismillahirrahmanirrahim. Fatiha alubarika alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta عليهم غير المغضوب عليهم ولا الضالين. Ìmọ̀ọ́mọ́ àgbà àwa ní ká wí pé ámínà ọlọ́run ó gbà bẹ́ẹ̀ mẹ́ta ẹja fún wí bẹ́ẹ̀. Àmínà ọlọ́run gbà á ọlọ́run bàlùbáríkà sí àmínà ọlọ́run gbà á ọlọ́run bàlùbáríkà sí Àmínà ọlọ́run gbà á. Káwá tẹ́jú sí bàbá wa. Wọ́n ní bẹ́ẹ̀sì ìwọ̀n bá ọ̀wá bẹ́ẹ̀sì tó ọ̀wá lọ́dún yìí káwọn lábárí àwọn àrẹ́gbẹ́jọ wà ń bẹ̀ bẹ́ẹ̀sì àwọn anínàdájọ́ orí bọ́lọ́hùn bàbá sáábì màmá àgbàgbà gbogbo anínàdájọ́ orí bọ́lọ́hùn abẹ́ lọ́dún yìí. A sì bẹ́ẹ̀ káwé ọba wa
adúlá fẹ́ kọ́ kàwá fún ẹni tí ó gbà bá a bá tún á gbà fún ọgbà lọ́wọ́ wa gbogbo ẹ̀ ló mú sẹ́kù wa ọlọ́run ọba wa ó dùn ọlọ́run ọba wa àgbà alábẹ́rẹ́ àpàdé ká ní ṣe iyèméjì tó bọ́ lọ́wọ́ ọgbà tòun nù wa èmi ò ṣe iyèméjì o mo ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìmọ̀ wá gbà wọ́n bá ṣe àdúrà tó yóò tún wá bọ́ tó àdúrà sì ti bẹ̀ èyí ò ní í ṣe dùn mọ́ lọ́wọ́ bí kò gbé wọ́n yá tó bá bá lọ bóyá máa ṣe yóò lè ó lè má ṣe bí ọ̀tí ọlọ́run ìdí eléyè nígbà tọ́lọ́ ti gbà wọ́n ọ̀gbà wọn máa ń gbogbo alágbà tó a bá wá gbẹ̀ tó yá nípẹ́ fọlọ́hùn. Gẹ́gẹ́ bí àwọn tí máa wí gbogbo ẹ̀rí téèyàn bá rí ní nídìí ọlọ́mọṣẹ́ fún tiwa. Èèyàn lè máa ronú ó burú jẹ ẹni tí ń rorí lọ ẹni tí ń rorí ní ro nǹkan ẹni tí ń ronú ọ̀kàlẹ̀ lọ́jọ́ àìkú. Wọ́n ní kí wọ́n bá bí wá kí làwọn á ṣe kí lọ́ba dọ́gba bí ìdòkó wa ìjọba nílé abẹ́rẹ́ máa bọ́yá àwẹ̀ ó gbé wá sí mi àbí ìgbé wá sí i kí ni túbẹ̀ ọdún bẹ lọ́la ni àbí ọ̀tọ̀dún àbí dáadọ́rí ẹ̀wà gbọ́hùn ẹ̀sìn dákẹ́ abẹ́ tí àdìyá gbọ́ wa ara yín ni ọ̀pọ̀ bá gbé bẹ́ẹ̀ ni ẹ̀dá mọ̀ ní náà káwá gbẹ́ ti fún wọn. Wọ́n ní di eléyìí lọ́wọ́ ajé àfọ́jà sàdúrẹ̀ ẹ má jẹ́ abisí báyìí látọ̀ náà o bá a bá wí àdàgbàdàgbà wo ìtọ́wọ̀ méjì lẹ́nu ẹ̀ o bí ẹ bá ní owó lọ́wọ́ tó kú mi o ìjọba kan yẹ ìjọba wọn ní o láì bí dábàá kú o làwọn bá fi ní ẹjọba ọjọ́ méjì wọ́n bá jẹ́ ọjọ́ 28/9 ó tún gbọ́ pé wọ́n yá àròsù báàbá rí àbàbá rí báàbá rí kò sì déédéé àníyàn mọ́kàndínlọ́gbọ̀n ọmọ náà làgbà tẹ́lẹ̀ abálẹ́nu ọgbà mọ́kàndínlọ́gbọ̀n kọ́dà lánìyàn ẹ̀jẹ̀ nígbàgbọ́ ẹ̀dá ta ló sì dábàá káyọ̀ méjìdínlọ́gbọ̀n mọ́kàn ó di ọgbọ̀n ó sì di kàkán ó kù kan wọ́n dá ẹgbẹ́ tí àwọn. Wọ́n ní igi kan wọn ò ní pè nígbó igi ni wọ́n pè wọ́n bá ti wá ní ká kún ní ibi àníbi lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà tó nígbó ìlú ló pé àbí ìlú ò pé àwọn bàbá wa tá a mọ̀ sílùú wọ́n jò àwọn àbá wa tá a mọ̀ sáwọn tí ó ń gbèjà wa tí ó kẹjọ wa lọ wọ́n jò àwọn gbajúmọ̀ ọ̀tọ̀ ìlú wọ́n jò kó kí lọ gbọ́ òwe èmi náà lọ ọ̀hún àwa náà lò ìlú bí àbí òkè bí ọba gbé ní ẹbí mi ẹsẹ̀ gbé mi náà bọ́ bá gbé lẹ́yìn.
bọ́ ọba lọ́mọ gidi tí n bá ń ṣe aṣọ fún má ti ìdálẹ́ bì oní ọ̀bá pèlè ìyá ẹ̀dá àbí ti bàbá ẹ̀ tọ́ba lóhùn ọba oní ọ̀lẹ́bì àwọn ọmọ èèwù bá wọn bọ́ba lóhùn bá tó bá ti bẹ́ẹ̀ òun bá bí ẹ̀fúra tó mọ̀ wọ́n ní kì í ṣàṣà àwọn ìmáàmù làwọn akọ́kọ́ yóò sì gbé àmọ́ àwọn bẹ́ẹ̀ kí gbogbo wọn mọ̀ báwọn ti já láṣẹ ìwà àwọn kàmá láṣẹ báwọn náà wájú ń bẹ wájú ẹni ọba lọ́dọ̀ òun ló pín iṣẹ́ ìfúra sí èèyàn kọ́ ìkù mi wọ́n bá ti jókòó yìí àwọn ọmọ àrètí àwọn ọmọ àrètí sọ̀tà àtòkòtò àwọn èèyàn àti àkédégbèkàn àgbẹ̀dúrà la àsìkò ọ̀ma ṣèkù sí ìlú àṣà káwọn náà wá pọ̀ sí i àdáyà bíi ẹnu tí wọ́n bẹ́ẹ̀ bà ló ń bẹ̀rù kí wọ́n dà ní àyà bíi lọ́wọ́ bá wọn tún bá àyà bíi àdáyà bíi wọ́n dà tó dúpẹ́ lọ́dún ẹ̀sìn dákẹ́. wọ́n ní kéèké ẹjọ́ pé mẹ́ta. Ọmọ sí òkú òdòdó ọba rẹ ẹ bá ń dúpẹ́ ẹ bá ń dúpẹ́ ẹ bá ń dúpẹ́ kéènì kan máa bọ́ sọ́yà nílùú yìí pé àádáwẹ̀ lọ́la tọ́pọ̀ òwí bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbìtá nígbà wọ́n wọ́n fún wa wí sẹ́kù kọ́dà. Wọ́n ní gbọ́dọ̀ àwọn ọba ní ìmáàmù ní pé ìmáàmù wà gbàdúrà kó lẹ́yìn ọjà from above látọ̀dọ̀ sọ̀tà. Èmi máa sọ fún yín o bẹ́ẹ̀ náà ọmọ tẹ̀ béèrè ìgbà ẹ má ti jẹ́ kí bàbá ọkọ yín níta ọmọ ìdàlẹ́ yìí rú. Bí wọ́n bá ṣe ṣéwù lu mí ẹ má fún wọn o ṣéwù mẹ́ta náírà ní gbogbo Nàìjíríà àní Sókótó àní bọ̀rọ̀ ní àní Jẹ́wò àbíní gbogbo yòókù. Allahu yasmuka min nas la takhafu daraka wala hawla wala quwwata illa billah. Wọ́n láwọn ti gba ọ́dà látọ̀dọ̀ sọ̀tán pé ó ti kéèkì láti mọ ààrẹ tó gẹ́ lónìí. لا تخاف درها ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Káwá farabalẹ̀ torí tọ́lọ́hùn. Wọ́n ní Sultan. Káwọn ọ̀gbọ́dọ̀ rẹ̀ náà rẹ̀ káà gbọ́dọ̀ pé kí ló wí ọ̀rọ̀ ìṣẹ̀lọ́lá. Báwo bá tẹ̀ wá wo eríṣun ìsìláàmù ti wá láti Mákà àwọn náà lọ́dún ìṣẹ̀lọ́lá. Níbo ló kú ojú ẹ̀ náà ò tó kíkà kúrò kú ẹ̀gbọ́n bímọ ó ní bìbá àbúrò bí tẹ̀ ó ní bìkú Sọ̀tánì sọ̀rọ̀ ọba Mákà sọ̀rọ̀ níbo ló kú
ọdún bẹ̀rù yóò. lọ́la. Ẹ̀gbọ́n gbọ́dọ̀ wò. Ṣàwá. Bàbá wa ìmáàmù àgbà àjọ̀gbọ́n. الله حياتهم دام الله حياتهم. Wọ́n ní kò jẹ́ lẹ́yìn ọ̀rọ̀ náà ọ̀dọ̀ pé wọ́n bá dàgbà àti ìgbà àdọ́là wọ́n á nẹ̀bí kọ̀ọ̀kúrú ọ̀pọ̀lọpọ̀ gíga òdodo ti dé gbogbo náà tó dodo ó ti parun ó ti parẹ́ ikú àtàwọn mímú àyè òun lọ́ra abẹ́lọ́ bàbá wọn bá mùsùlùmí àti ẹ̀kú ọdún pẹ̀lú ọ̀gbà. ولا تنسى ولا حول ولا قوة إلا بالله. Ọlọ́run ọba ìgbàlódé àwọn
wa. Ọba pọ̀ ẹ̀ wà. Àwọn ní báwọn pèyàn wọ́n lọ́wọ́ fún fóònù. Wọ́n ti pọ̀ wá bá wọn ta. Wọ́n ti lọ́wọ́ fún fóònù wọn. Àwọn ẹni wọ́n fẹ́ ṣe láì fi. Wọ́n sọ pé ẹni wọ́n fẹ́ ṣe láì fi. A máa jà sí. Wọ́n fẹ́ ṣe láì fi. Wọ́n ní lọ́wọ́ fẹ́ ṣe ìwé bẹ́ẹ̀.
بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا إليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا على القوم الكافرين آمين 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 يا بسم الله الرحمن Kau bata. Doktor. Doktor. Ayo, kò sí ẹ̀ka dáwọn àpáyé. Ó náà wọ́n èsì dájú. Ẹ lóbi lọ. Ṣé mo dẹ̀ ṣé o ní ẹ̀ka wọn ta lọ?
Hello? Hello? Jima. Ambassador Yaya Seriki fẹ́ràn àwọn ọmọ wọn ni. Délé kéwú àfáàgbà lẹ́kùnjìlá táàbà ní Mahad Sheikh Imam Salih Al-Arabi Al-Islami Ìbòjìlá Ìlọrin.